ó ní ẹ ṣé gan ọlọ́kà ẹ ṣé gan gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílẹ̀ yìí lábúròdù gbogbo yín ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì rí bí ìgbà tó pé gbà tọrọ ìdílẹ̀ tẹ́ ẹ rí bí ìgbà pé mo disappoint yín ojú tọkọ sí yín mi ìdílé disappoint yín torí pé gbogbo nǹkan tí mo sọ mi ò regret mi ò dẹ̀ lè kó jẹ torí pé tọrọ bá délẹ̀ ojú tí kálukú fi máa ń rí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣé wàá rí gbogbo ẹ̀yin tẹ́ sẹ́ndì nọ́mbà brọ́dà mi Awíkókó sí mi tẹ́ sẹ́ndì líǹkì wọn ẹni wọn fi sọ pé èsì ọ̀rọ̀ fún Àjànbàdàn ẹ ṣe èmi ọmọ ngangan èmi yìí máa wẹ̀yìn bí bá ti ń lọ ajégbọ́ mi kì í wẹ̀yìn so mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tẹ́ sẹ́ndì líǹkì yẹn sí mi mo ti wò ó mo wò ó ẹ̀gbọ́n mi try gan mo try ọ̀rọ̀ yẹn pọ̀ ajé bọ̀ kó tó di pé máa fèsì sí ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ káwa náà jọ wo díẹ̀ nílé wo tán o torí gbígbà tí wọ́n mú disc 1 and 2 3 4 tí wọ́n wá papọ̀ ẹ mọ pirate copy táwọn ọmọ Ìgbò alábàámọ̀ ṣe gbà kan tí wọ́n kó gbogbo fíìmù bíi 10 tí wọ́n kó sójú kan bẹ́ẹ̀ ló ṣe ìṣẹ́jà kankan jára ó gbé yábí 10 minutes tí wọ́n ní mo sọ àti díẹ̀ nínú èsì tán dá padà. Àdàbà ń gbégede bíi pẹ́yẹlé ò gbọ́ ẹyẹlé kúkú gbọ́ o títìrí tó ń tìrí kì í ṣe pé kò lè jà orúkọ ló ń sá fún nítorí bíbí ire ò ṣe ìfòwúra ló ṣe ń dákẹ́ àṣà òfin òní tẹ́ nílùú àṣẹ ìwúra ọlá lọ́jọ́ táláyé ti dáyé musa ṣe bá a sọ̀sẹ̀ ẹ̀dálẹ̀ bàbá wọn yín ẹ jábọ̀. sọ tí mo tó wá play fídíò tí mo tó wá ẹsẹ̀ wá ń fèsì sí àwí tó ń yá asan nìyọ́ jẹ́ n ò fẹ́ gbàgbókò yín ẹ jáwé fídíò Àjànbàdàn tí n bá padà dé kí n wá fèsì sí ẹ ṣé pọ̀. ẹ káàbọ̀ orúkọ mi ò yí padà Ọláìwọlá Moruf Abíọ́lá ojú Àjànbàdàn olóòmọ láàfin òjò pàṣẹkẹrẹ mọdẹ ọgbà Àtìbà ìlú tá a ti ń kó lóko gbowó tá nǹkan ọfà ó fò fàálẹ mọ bá àdèjà kó lè bá a dáa pọn kí kábíyèsí kó bàbá yìí ó lè jẹ ń bẹ mo rò pé mo ń lọ gbọ́ fọ́nrán tí mo play yìí ṣe rí tẹ́ ẹ̀ bá lo ìfẹ́ inú tẹ́ ẹ̀ sì lo pé ibì kan ni mo súnmọ́ ẹnìkan ni mò ń bá ṣe ẹ kàn jẹ́ kí gbogbo wa ká fi ọpọlọ ká fi tẹ̀lé àǹfààní wà fún wa láti wò lẹ́ẹ̀kejì tó bá ṣe pé kò yé wa torí pé kémi tó lè sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ màá rí pé mo rí critical evidence màá rí pé mo rí evidence bóyá fídíò tẹ́nìyẹn ṣe tàbí fọ́nrán ọ̀rọ̀ tẹ́nìyẹn sọ ìní màá judge kó tó rí pé mo lè sọ̀rọ̀ lórí ẹ̀ ìní much láti sọ lórí ọ̀rọ̀ ṣùgbọ́n nǹkan àkọ́kọ́ tí màá kọ́kọ́ sọ Mr. Awíkókó ṣe rí ẹ̀rí pé mo sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo ní màá sọ màá wí ọmọ kékeré ò ní wí èkúté kí ti rìn ọmọ jóná kódà àgbàlagbà gan ó lè wí kò sí bí ó ṣe wí èkúté tí rìn wọ́n jóná torí pé tó kéré tó fẹ́lẹ́ púpọ̀ jù létí èkúté ṣe rí tọ́rọ̀ bá rí báyìí èmi kì í fi ṣe pé torí pé mo jọmọ bíbí Ọ̀yọ́ tàbí pé Aláàfin Ọ̀yọ́ tòní àti tàná ó gbé lólùfẹ́ mi torí pé tí ò bá nídìí ọmọ àlè ìlú ni ó kórìíra ọba àlú ẹ̀ tí ò bá nídìí kò wá sírú ìdí tó lé ní náà kò wá pé kó bá yẹn ṣe àṣìṣe tàbá ìdá ó ní bẹ́ẹ̀ ṣe gbé kalẹ̀ ó ní bá ṣe gbé kalẹ̀ ni èmi torí pé bí a tún pé mo jọmọ ìlú Ọ̀yọ́ kí n wá rí inú lẹ́sẹ̀ Ọ̀yọ́ kí n sọ pé rẹ̀fọ́ ni torí tó bá ṣe pé bẹ́ẹ̀ ṣe tú ọ̀rọ̀ yìí tàbí bẹ́ẹ̀ ṣe gé lórí tẹ̀ gé dì ló bá ṣe lọ àwọn ibì kọ̀ọ̀kan ń bẹ tèmi náà bá ti fojú láì fi wo Aláàfin Ọ̀yọ́ ṣùgbọ́n mo mọ̀ pé àkọ́kọ́ ọba kọ́ba ò sí ẹmẹ̀wà kẹ́mẹ̀wà ló wà ṣùgbọ́n náà mi dùn pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ sọ pé Aláàfin bẹ lórí ìjókòó àgbẹjọ́ ìkàndá àgbà òṣìkà ní Yorùbá lọ sọ bẹ́ẹ̀ nínú gbogbo ọ̀rọ̀ tẹ́ tí máa sọ tí mo máa rí mú mo máa rí wípé àwọn ohun tẹ́ ẹ̀ máa fọ̀ ohun tajà ni kì í ṣe wípé ẹ̀ máa ń ṣèwádìí gẹ́gẹ́ bí tẹ́ ẹ gbé dání ẹ̀ ní ṣèwádìí ọ̀rọ̀ débi kòókòdó pàápàá jùlọ èmi ò mọ̀ bóyá Ọ̀yọ́ gangan lẹ kórìíra ni bóyá Láàfin Ọ̀yọ́ gangan lẹ kórìíra ni bóyá ipò tọ́lọ̀ ń gbèlú Ọ̀yọ́ sí bóyá gangan lẹ kórìíra ni kò yé mi ṣùgbọ́n níjọ́ ní tọ́ba àlù kan
tẹ́bí àyèdè ṣẹlẹ̀ lórí rẹ̀ pé bóyá ọba ìlú yìí bóyá tiẹ̀ ní bóyá àwọn bó aláhàámọ́ àwọn aláwọ̀ àmọ́ òfin nílùú òyìnbó ni bóyá kò tiẹ̀ rí bẹ́ẹ̀ ẹ mo mọ̀ bẹ́ẹ̀ ṣe bẹ́ǹdì lórí ẹ̀ ẹ bẹ́ǹdì gan ẹ bẹ́ǹdì dáadáa torí dàbí ẹni pé kìnìún yẹn kàn yín díẹ̀ ó fapá kan jà mọ́ nígbà tó tó dàkókò kan ẹ tún gbé ta pé aláàfin tí ẹ lè jẹ láì jẹ́ pé ẹ bá dé pòtùmọdù tí wọn lọ rí gba ìdá tàbí wọn lọ rí ṣe kinní kan inú mi wá dùn pé fún ayé náà lẹ wá ṣèwádìí lẹ́yìn tẹ́ ẹ ti sọ tẹ́ ẹ wá rí wípé ògún bíbọ ìní wọn máa bọ nípẹ̀jù fáláàfin tí ọba jẹ ọ̀nà tí wọ́n lè gbàgbọ́ ó dẹ̀ pé ọ̀nà oríṣiríṣi àtìgbà yẹn ni mo ti máa wo ọ̀rọ̀ yín bákan. Mo ti láǹfààní àti wà lọ́yọ̀ọ́ báyìí ní kété tí mo ti gbọ́rọ̀ torí pé kí n tó mọ̀ tá a bá lè sọ̀tàn lónìí tá a mọ̀ tán tá a lè pìtàn bàbá ńlá kó bàbá wa ó yẹ ká mọ̀ pé wọ́n ń bọ̀ wá pìtàn tí a náà ọ̀rọ̀ tí a náà ń bọ̀ wá dàrú bá lọ́la ó ń bọ̀ wá dàrú bá bọ̀bọ̀ àtàn èmi ọ̀bẹ yìí ò sì ròyìn ẹ tẹpá mọ́ ẹ máa ṣe lọ ṣùgbọ́n mo mọ̀ wípé mọ̀ ṣe ń jọ kan yóò dá yín sí lẹ́kùn ẹ kò ṣe ọpọlọ ẹ̀yin ọmọ Yorùbá àtàtà èmi ti wà lọ́yọ̀ọ́ báyìí mo fẹ́ ṣèwádìí lórí gbogbo tí wọ́n sọ ẹ pàdé mi lábala kejì fídí fọ́nrán yìí lágbára Ọlọ́run ní ọ̀la ẹ bá pàdé lórí Àtìbà TV bí iṣu ṣe kú àti bọ́ọ̀bẹ ṣe bẹ́ẹ̀ mo lè mọ́ láǹfààní àti ìfẹ́ kan sí ẹ̀wá bàbá ọba lọ torí pé bàbá ọba yẹn kò tí ì nítumọ̀ lójú. ìjọba wa mú ọ tó fi rí nǹkan kan sọ nípa Almaroof tó rí nǹkan kan sọ nípa Ààrẹ Lájí torí pé ó fìtàn fífọ̀ Ọ̀yọ́ kò yẹ kó lè gbé tí òkèlú ti sàlẹ̀ láti sọ̀rọ̀ nípa mi tàbí sọ̀rọ̀ tàbí dákọ̀ mi tàbí máa ṣe bí ẹni pé èèyàn ń pàrọwà fún èèyàn ó tó mi ń pàrọwà fún un nídìí àrọwà rẹ tó bí àrọwà rẹ fisẹ́ ẹ̀kẹ́ ń ẹnu èèyàn máa rí àkóbá látara ọ̀rọ̀ nílẹ̀ ẹ̀sẹ̀ fẹ́ sọ fúnru wa ọ̀rọ̀ lè fà mí lẹ́nu yá ó lè fà mí lásọyá kí èèyàn máa ń rí bí ọ̀rọ̀ tí n ti rí tó jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sẹ̀ kọ́ mi tàbí ṣẹ̀ṣẹ̀ ṣàlàyé fún mi èèyàn máa ti bí ọ̀rọ̀ sórí ire èèyàn máa ti bí ọ̀rọ̀ sórí ibú tó o bá fẹ́ sórí ibú láti bí ọ̀rọ̀ ń tiẹ̀ ìwọ ni kò píìkì ẹ̀ because ọ̀rọ̀ lè pa mímọ̀ ọ̀rọ̀ ńlá mi ni àdàbí tí ìbá sórí òótọ́ mo jókòó lé lórí ẹ̀já wa bẹ̀rẹ̀ ká mọ́ ṣiṣẹ́ ń tẹ̀lé ó ní mo lè fo yín mo lè fo tọ̀hún níjẹ́ kó ló ń gbìlì ó jásí náà tí ókè nínú fídíò mi ló ti sọ bẹ́ẹ̀ èyí ṣe fo ló ń gbìlì nílẹ̀ kó jẹ́ kó máa fo ń tiẹ̀ kò sẹ́ni tí ń pọn tí mọ́ débi tí ó fi kúnú ọtí ó ní ọ̀rọ̀ tí mo sọ Àjàmbàdàn ní kò sí evidence kò sí fídíò kò sí voice note kò sí nǹkan kan torí pé ìwà ń wára ló fi rédà lórí ìkọ́ náà ni ó jẹ́ kó bọ́ sá ọ lẹ́sẹ̀ orúkọ ìfarabalẹ̀ ó rò wípé adà wéréwéré ilé mi náà irọ́ o mo sọnù fídíò wípé mo padà bọ̀ láti wá fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ torí pé ibi tí mo ti ṣe live orí fóònù ni mi ò lè láǹfààní àti lu fídíò ń bẹ̀ tí n bá play voice note ń bẹ̀ kò ní láùdù dáadáa lọ́jọ́ kí n ṣùgbọ́n mo fẹ́ fèsì sí press release yẹn ní moment yẹn lọ́jọ́ kí n sọ pé mo fi yòókù sálẹ̀ bí ọ̀bá wá tí wò ó lè lọ wò ó mo ti release another part 1 part 2 lẹ́yìn ẹ̀ ìkan lálẹ́ àná ìkan lé ní now lélẹ̀ tí mo ti fi evidence sílẹ̀ mo play ìfọ̀rọ̀wérọ̀ àmì àti ẹni tí wọ́n nà ó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bọ́n ṣe nà wọ́n bọ́n ṣe fọlọ́pàá máa bọ́n ṣe gba fóònù àwọn lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ̀rí nù nígbà t'Àjàmbàdàn wà á yìnbọn lù ú ó jẹ́ kí n mọ̀ wípé àwọn ọ̀rọ̀ tí mò ń sọ ta òun lára ó sì ta Ọ̀yọ́ lára ìdùnnú mi nù. ìyẹn ló túmọ̀ sí pé ọ̀rọ̀ tí mo ṣe ṣiṣẹ́ bẹ́ẹ̀ bá rí àti ìbínú mi ni torí pé ọjọ́ ọmọ dàbí ẹni pé kò dùn yín bí bá ṣe ń dùn ìtẹ̀ ìpamọ́ra mọ̀ pé ń dùn yẹn ìpamọ́ra ni so inú mi ń dùn gan pẹ̀lú gbogbo nǹkan tí ń jáde bẹ́ẹ̀ ṣe ń jáde lọ́tún lósì bí ìkẹta tán ó yé mi dáadáa mo mọ̀ pé nítorí ẹ̀kẹ́ ṣe lẹ́ ṣe ẹ̀yin náà ẹni tí wọ́n pa yóò pòṣe agẹ̀gán gbọ́jọ́ kó o pòṣe ẹni tí wọ́n pa tí wọ́n dọ̀bẹ́dẹ́ lọ́rùn náà jà pìtìpìtì yóò gbìyànjú ọ̀ṣáájú ajé ẹ bá wà wò dáadáa níbi tí ọ̀pọ̀lọpọ̀ tàbí díẹ̀ nínú yín ti
gọ̀fẹ́nu họra ẹ rí dáadáa wípé èdè tí ń jáde lẹ́nu mi kọjọ́ ti Jẹ̀ṣà kọjọ́ tẹ̀gbá kọjọ́ tàwórì kọjọ́ tìfẹ̀ ẹ sì mọ̀ wípé okùn kan ń bẹ tó so wá papọ̀ ṣùgbọ́n torí pé yìí ò kí ń lè sòótọ́ ọ̀rọ̀ màá wá jẹ́ kékeré kan yí ọ Àjàmbàdàn àti irúfẹ́ àwọn èèyàn tẹ́jọ jẹ́ ìṣọ̀wọ́sàwáwù tẹ́jọ́ ń wò mí lọ́nà ọ̀tọ̀ àwọn èèyàn tó mọ̀ mí wípé olóòótọ́ tí ń bẹ láyé òpógún lóòótọ́ sìkàsìkà tí ń bẹ ń bẹ̀ wọn mọ̀ ń gbọ́ ẹgbẹ̀fà ojú ẹ̀sán ọ̀lọ́ títí èyí lóòótọ́ Awíkonko tí wọ́n ń pè mí ni mò ń jẹ́ kò sábà sí nǹkan tí ẹ̀dá lè fi bú mi láyè tó lè dùn mí o ọ̀rọ̀ ẹ̀ dùn mí o torí mo rí pé pẹ̀lú ìtara tìdùnnú ló fi lọ síbi ọ̀rọ̀ Apẹ̀tùmọdù ó rò pé mi ní sọ̀rọ̀ débẹ̀ má sọ̀rọ̀ débẹ̀ ọ̀kọ́kọ́ ní a sọ pé ọmọ yóò fi dà kan ṣe kinní kan ní Pẹ̀tùmọdù ìgbàdógóde èrò ọ̀wájà torí pé ayédáyé ọ̀làjú torí ọ̀tẹ̀ náà lẹ́sẹ̀ dojú ìtànkodò lẹ́sẹ̀ yí ìtàn padà torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ báwa ṣe bá nù ìwé ìtàn nu bí wọ́n ṣe pàtó bá ṣe rú àrọ́bà àtàn fún wa nìyẹn ìpè abẹ́òun bẹ láàrin Ìpẹ̀tù àtọ̀yọ́ àti pàápàá pé Ògún Aláàfin bẹ láàfin Apẹ̀tùmọdù títà Aláàfin bá tuntun bá fẹ́ jẹ o yóò wá gbadà nípẹ̀tù o tàbí yóò gbadà nídìí ọ̀ràn míyàn o táwọn òpìtàn yín náà sì fi ìdí rẹ̀ múlẹ̀ pé Aláàfin kì í wá sífẹ̀ wọ́n máa ń mú wá sọ̀yọ́ ni ńgbà tẹ́ fẹ́ dorí ìtànkodò nìyẹn ńgbà tẹ́ bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ nìyẹn tẹ́ ẹ̀ fẹ́ lọ sífẹ̀ mọ́ torí ẹ̀ mọ bí ìfẹ́ ó sì tẹ́wọ́ gbà yín torí ẹ̀ ti balẹ̀ jẹ́ ńbẹ̀. bí wọ́n bá ṣe rí ara kì í wá yá ọ Ọọ̀ni Babátúndé ẹni ìtàn Ògúnwùsì ó gbowó ìtà tí ìjòyè ọ wá sí Ọ̀yọ́ láti wá kí Aláàfin ẹni tó ní ọkàn mi mọ́nu níbi tí ń bẹ́ńlẹ̀ ń fẹ́ gòlè lórí ọ̀rọ̀ Apẹ̀tù tó wá mẹ́nu lé àkọ́kọ́ ntí mo rí bẹ́ẹ̀ ni mo sọ ọtẹ ọlọ́run ọtẹ yín lọ́rùn kò tẹ́ yín lọ́rùn kọ́kẹ́ ní ntẹ́ ẹ̀ sọ ni pé Apẹ̀tùmọdù ń bẹ lẹ́wọ̀n mo dẹ̀ sọ fún pé kò sí lẹ́wọ̀n kéèyàn tí mo fi láǹfààní àti sọ bẹ́ẹ̀ fọwọ́sọ̀yà bẹ́ẹ̀ ni pé mo bá kábíyèsí sọ̀rọ̀ mo sì wà yí kábíyèsí táwọn àbúrò pé kì í sọgbà ẹ̀wọ̀n má gbàgbé o pé ntí mo sọ nìkan nìyẹn o pé kábíyèsí ò sí lẹ́wọ̀n bóyá awuyewuye ń bá o bóyá nǹkan kan ṣẹlẹ̀ o bóyá kò ṣẹlẹ̀ o bóyá mọ́mú ló mú o bóyá mọ́mú ló mú o bóyá òótọ́ ni bóyá rọ́ ni I didn't say anything about that torí pé mi ò ní ẹ̀rí àrídájú láti sọ̀rọ̀ nípa ẹ̀ ìlú jẹ́ kí n sọ wípé ntẹ́mi orí lélẹ́yìí o wá wò ó kódà kó wá jẹ́ kébẹ̀ gan lórí pẹ̀lú Apẹ̀tùmọdù ǹjẹ́ lọ jẹ́ mọ̀ pé òkú tí ì ṣe tẹ́ni ọjọ́ tó fọ̀ mọ̀ bọ́wọ́ mọ̀ wípé òkú ọ̀pápọ̀ mọ́yàwó òkú ọ̀rẹ́ tẹ́ ìyàwó rìsọ́ọ̀sì ni o Apẹ̀tùmọdù kì í ṣe bàbá mi kódà gan kó jẹ́ bàbá mi kẹ́ sọ pé bàbá mi jalè sọ pé bàbá mi nù o ìmú ọ̀tọ̀ nígbà tẹ́ bá ń sọ pé ọmọ bàbá ó lè àwọn kan padà dá ilé kó pé òun kọ́ ní ń jalè o níbi bàbá ẹ̀ lẹ́ni ń jalè òun kọ́ ní ń jalè ọmọ ìyá ọ̀dọ́kọ nǹkan yín bí yẹ́ ẹ̀ ní ń dọ́kọ Yorùbá sì ní jólógbòórò ẹni àdó ní kakọ kí n má rìn jìnnà bẹ́ẹ̀ kí n jẹ́ kó ọmọ wípé kò sí nǹkan tẹ́mi àkàndọ̀rọ̀ Awíkonko lè sọ. gbogbo ilé ìtẹ́jẹ́ ń sọ lọ́yọ̀ọ́ pé bóyá wọ́n sọ̀rọ̀ sálàfin kò síbi tí mo ti sọ̀rọ̀ sálàfin. ìdàgbà la ní ká mẹ́jà ìfẹ́ àtìrẹ́pọ̀ la ní kó wà láàrin ìran Yorùbá. ààrẹ òpìtàn yín ní ọ̀tọ̀ lọ́yọ̀ ọ̀tọ̀ ni ó tù ẹ̀rí nǹkan kan sọ sí kò sẹ́ni tó sọ àlà Ọ̀yọ́ kò sẹ́ni tó sọ àlà wọn ní ẹlọ́yọ̀ nílẹ̀ Yorùbá kò sẹ́ni tó sọ àlà ilẹ̀ Yorùbá àti àlà Òtù títí dòní pápápá oníwà àkọ́kọ́ ṣe ìwádìí kó tó jáde láti sọ̀rọ̀ èmi tí mo ṣèwádìí ló tún bẹ́ẹ̀ ló tún sọ fún gómìnà ṣèwádìí wọ́n gángan ò sì ṣèwádìí kó tó jáde fòkì bí ẹ̀kẹta tán tó lérò pé ó fẹ́ gbìjà tó ọmọ pọ́rọ̀ ní kọ́nà tọ́ọ̀mù wípé dọ́là àkọ́ ìjà kọ́ so ṣèwádìí ni ó ṣèwádìí ọ̀wá ní ẹ máa fura sí tẹ́ ń sọ ẹ̀yin gan fúnra yín irú èèyàn wò lẹ jẹ́ mo jẹ́ èèyàn gidi mo jẹ́ èèyàn tó nínú mímọ́ àtọkàn mímọ́ mo jẹ́ èèyàn tí ẹ̀rí ọkàn rẹ̀ máa ń dá láre mo jẹ́ èèyàn tí kì í ṣègbè
sọ ọgbọ́n Àjàmbàdàn so orí èèyàn tí mo jẹ́ nìyẹn mi yìí sọ wípé ọkàn mi dáa jẹ nìkan lọ o tàbí inú mi dáa jẹ nìkan lọ o ṣùgbọ́n ríra mi mo dẹ̀ mọ́ra mi irú èèyàn tí mo jẹ́ nìyẹn irú èèyàn tí ń bá wá jẹ́ lọ́dọ̀ tí ẹni kò sọ torí pọ́rọ̀ ọkàn mi àtọ̀yọ́ torí bá a ní kẹ́ ṣe ń tọ́tọ́ torí bá a ní kẹ́ gbà fọ́gà torí bá a ní kẹ́ mọ́ pàtàkì tàn mọ́ torí ìwọ náà sọ́nù ọ̀rọ̀ ẹ wípé èèyàn kì í tọrọ respect èyí tó bá wù mí máa respect yẹ tí n bá rẹ̀ wípé kò tọ́ sí mi mo lè mọ́ respect yẹ n tó ń sọ nìyẹn ó dẹ̀ jẹ́ kó yé wa wípé kì í ṣe Aláàfin àti Ọ̀ọ̀ni ni wọ́n ń jà pé Ọba Síjú Adé àti bàbá wa Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta ni wọ́n ń jà ni wọ́n ní fàákàjà ìyẹn ti túmọ̀ sí pé wọ́n náà ti fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ lóòótọ́ pé àárín wọn ò gún báàrin àwọn tà náà bá gún ṣé ń lọ sọ pé káàrin tàwọn tòní náà mọ́ gùn níbi tẹ́ ti ń ṣàbò sínú ẹ̀yin tẹ́ pera yín lọ́mọ Ọ̀yọ́ tẹ́ sọ àwa tó gbọ́dọ̀ mọ́tù ó ní sí ọmọ Yorùbá àtàtà tàbí ọmọ Yorùbá tí kàn ń wá tí yóò jẹ ó ṣe ọmọ Yorùbá àtàtà lè mè ìwọ la lè tún sọ wípé ọjọ́ ọmọ Yorùbá tí ń wá tí yóò jẹ torí pé ọyà kó lójú ọ̀nà tá a mọ̀ ọ́ mọ́ òun rìn lọ́nà mi tí ò sì sí nǹkan tó burú ń bẹ̀ torí pé kágbá ní ìkágbá lọ́ọ̀ ni bàtà fi dún ilé ayé ò sí fẹ́ nìkan ojú ọ̀run fẹ̀ ó tẹ̀yẹ́ fò láì fara gbúnra wọn n tán pè ní social media ó contain every one of us. So my lovely brother mo fẹ́ bá wu kálukú lè yà sí nípa pé bóyá ọmọ Yorùbá ti ń wá ní tí ó jẹ ṣé wọ́n jí lójúmọ́ kọ́ ọmọ wa ń tọ́ jẹ bí wọn ò bá pè ọ́ sóko eré kí lọ́ọ́ jẹ láì gbégbá ata síta láì gbégbá epo ta láì gbégbá ayọ̀ tí ìsìnkú ọ̀fẹ́ gbòkó tí tíyàwó rẹ̀ bá ń tà níta tàbí iṣẹ́ tíyàwó rẹ̀ bá ń ṣe tó jẹ́ pé ńgbà tó bá dé ni ó tó ẹsẹ̀ wá ara ń jẹ tó jẹ ó láti wá ń tọ́ jẹ gbogbo ọmọ Yorùbá ní wá ń tí ó jẹ àtàwọn tí ń bẹ Nàìjíríà àtàwọn tí ń bẹ lókè òkun kálukú wa ní jáde tí ń wá ń tí ó jẹ káàkiri so ṣé èmú nìyẹn ṣá níbi ṣé ọmọ Yorùbá àtàtà ní àbí mò ń wá ń tí ó jẹ ọmọ Yorùbá àtàtà gbọ́dọ̀ wá ń tí ó jẹ tí ò bá fẹ́ jalè ṣùgbọ́n there must be moderation about everything gbogbo nǹkan gbọ́dọ̀ ní gbèdéke. Subhanallah, Allahu Akbar. Ok, àdúpẹ́. Mo rò pé gbogbo yín tí náà ti gbọ́ àwọn nǹkan tí brọ́dà mi àwọn ìkòkò àwọn nǹkan tí wọ́n sọ. Wọ́n ní point gan. But kí lẹ rò pé ẹ fẹ́ kí n sọ? Kí lẹ fẹ́ kí n sọ? Kò sọ̀rọ̀ kankan bí ìlésì lórí ẹ̀. Sẹ́rí ọ̀lẹ ló méwọ̀ ọjà. Tí wọ́n bá ti gbé wọ́n pààyà rẹ̀ kò ní bàyẹ̀ ẹnìkankan ẹjẹ́ àgbàgbé ẹ̀. Bí sí mò ń lọ jìnnà ọmọ ayé. Apart from that, point mẹ́ta ni èmi jẹ́ ń fèsì sọ̀rọ̀ yẹn. Wàláì bó ṣe pọ̀ tó ní ìlésì kankan tí máa fọ́ sí. Point mẹ́ta ni èmi jẹ́ kí n fèsì sí. Nínú point àkọ́kọ́ tí mi fi ní fọ èsì sí ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi Àwíkòkò torí ẹ̀gbọ́n mi ni wọ́n hàn ọmọ mi wọ́n ń pè mí lọ́rẹ̀ẹ́ ọmọ ọjọ́ mélòó ni mí wọ́n kàn ó jẹ́rùn olómi ni nítorí pé mo ti ga mo kéré gan lọ́jọ́ orí púpọ̀ sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi lẹ jẹ́ lẹ́yìn pé mo ṣe máa ń sọ̀rọ̀ bí èdè àpọ́nlé mo fi ń sọ ìdí àkọ́kọ́ tí ò ní jẹ́ kí n sọ̀rọ̀ ẹ̀mọ́ tó kọ́kọ́ dùn mọ́ mi jù ó kọ́kọ́ dùn mọ́ mi pé wọ́n gbọ́ wọ́n fèsì sí sórí téèyàn bá jẹ́ nǹkan kan nú ayé wàláhì tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ rí òní nítumọ̀ dẹ́ni mi gangan wàá ríra mi bíi pé irú mi lè sọ̀rọ̀ kí irú wọn fèsì sí kí ni mo mọ̀ sọ kí ni mo mọ̀ wí ta lè mi ìròrí mi bó bá kàn ṣe gbé náà ni tẹ́mi kan ṣáà wò pé psychologically báwo ló ṣe yẹ kí kíní rí ó yẹ kí lè rí báyìí ó yẹ kí lè rí báyìí báyìí ló yẹ ká gbélé sí báyìí ló yẹ ká gbélé sí ṣùgbọ́n tí máa sọ̀rọ̀ tí wọn ò bá response á jẹ́ pé wọn ò gbọ́ ni tàbí kán má gbọ́ tó bí mo ṣe sọ kán má gbọ́ bí mo ṣe sọ ẹ mọ̀ pé ẹyẹ ń kọrin ńlọrin òdíjó ń bàdàn tásùpá bá nawọ́ sókè ó ti yó ń gẹ̀gẹ̀ àwọn méjèèjì lè dé wọn jọ yẹra wọn ẹni ó mú kọ̀ǹgọ́ lọ bó ṣe jẹ́ kó lọ mèdè ṣùgbọ́n ẹni tó bá létí inú ọmọ tí lù wí
ìdí àkọ́kọ́ náà. So tí n bá wá tó ní kí n máa fèsì lé ó ti di pé mò ń rágbàlagbà fín. Àwọn èèyàn náà bú mi, wọ́n ní àwọn tó ń sọ pé àwọn níbọn, àwọn ní ọta, àwọn láhàyà tó bá yẹ pé Tógùn ni àwa kì í jagun lọ́yọ̀ọ́ o, ayé ọlọ́ba làwa ń jẹ. Àwọn ìjagun lọ́yọ̀ọ́ ajé ẹni ẹ bá rí ẹbí. Àkọ́kọ́ nù. Ẹlẹ́lẹ̀kejì, wọ́n bímọ ńjọ́ súná, wọ́n mú wọn mọ́ pariwo. Ọmọ fẹ́ sọjọ́ ìbí, wọ́n ní ò gbọdọ̀ pariwo. Ọmọ fẹ́ ṣèyàwó, wọ́n ní ò gbọdọ̀ pariwo. Ọmọ tún bímọ ó fẹ́ kómọ, wọ́n tún lórí rẹ̀ ò gbáriwo. Bọ́mọ bá kú ńkọ́ tí wọn ò ní pariwo lẹ́yìn rẹ̀? Ẹ jẹ́ wọn pariwo wa lójú wa. Ẹni ayé ò jẹ́ ó gbádùn, ó sàn jẹ́ ẹni ayé gbàgbé ẹ lọ. Kò sí nǹkan lè fi mí wé nínú ayé tó bá sì pé lórí òótọ́ ọ̀rọ̀ tí mo dúró lé lórí iná ni kò sí nǹkan kan tí ó yẹsẹ̀ mi kúrò bẹ́ẹ̀. So tí má ti wá ń fèsì ó ti nítumọ̀ torí gbogbo tí mo sọ àlàyé ni. Ṣùgbọ́n tí máa ní máa tú lẹ́yọ kọ̀ọ̀kan máa gé kinní kan torí mo gbé ibi tínú mi dùn sí gbogbo pọ́ìntì wọ́n bá mi kà bí ẹsẹ̀ bíbélì wọ́n bá mi jọ́ lẹ́yọ kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan gbogbo ẹ̀ ni wọ́n dẹ̀ fèsì sí. Gbogbo èsì tèmi gangan fẹ́ fi sí tí mo fẹ́ fún wọn padà wọ́n ti bá mi fi sínú ọ̀rọ̀ kí wọ́n àmọ́ tó fẹ́ máa sọ. Kí ni mo tún fẹ́ máa sọ? Kò sí nǹkan tí mo fẹ́ máa sọ mọ́. Now, ju gbogbo ẹ̀ lọ, ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú Aláàfin kú bàbá Yèyé àti bàbá wa Kábíyèsí Ọ̀jájá. Àkọ́kọ́ náà, ẹnì kankan ò lè gbé mi kọlù Kábíyèsí Ọ̀jájá torí mo mọ̀ pé bàbá mi ni. Mo sì mọ̀ pé mi ni ilé mi nífẹ̀ẹ́. Èmi ilé ẹ̀ sọmọ tí jókòó ń ta tí kọ̀dé ilé tí wà á jágbe bẹ́ẹ̀. Mi lè yàgbẹ́ sílé mi láyé. Ṣùgbọ́n kẹyọ kan mo fẹ́ kí gbogbo èèyàn mọ̀. Ọ̀pọ̀ èèyàn Òṣùpá ní tabarẹ́ni tó sọ pé orin tí mo ń kọ pé kò yé òun ó níbi tó gbọ́n mọ́. Ọ̀pọ̀ èèyàn lọ̀rọ̀ tí mò ń sọ ò yé. Kò sí nǹkan kan tó fẹ́ mú mi ridicule Ọọ̀ni of Ifẹ̀. Ẹnu mi ò gbà. Ẹ rí pé nígbà tẹ́gbọ́n mi gan sọ̀rọ̀ wọ́n ní gbogbo ìgbà tí lágbájá ń sọ gbá kí mo sọ fún un I thank God. Everybody gan fẹ́ bá mi jà. Ọjọ́ tí ẹ̀gbọ́n mi Almaroof tó kọ́kọ́ sọ̀rọ̀ kó tó di pé Aláàfin Ọ̀yọ́ gbadé pé a máa fàájà fúnra wa ni o a máa ṣe gbá fúnra wa ni o àwọn èèyàn gan sọ fún mi pé tí mo sọ ti pọ̀ èmi èé fọ̀rọ̀ ṣe gbé bọ́rọ̀ bá ṣe rí lèmi máa sọ sódọ́lá ọ̀sẹ̀ tí mo sì sọ mi ò kó jẹ tí mo sọ mi ò kó jẹ ẹ jẹ́ kọ́rọ̀ yẹn tí ò bá tún yé yín ẹ tún jẹ́ kí n gbégbá ọ̀nà báyìí bóyá ó tún lè yé yín bẹ́ẹ̀. Àkọ́kọ́ ọmọ àlè Yorùbá ni ò ní bu ọlá fún àpèrè Ọọ̀ni of Ifẹ̀ ọmọ àlè tí ò níran ni ò ní bu ọlá fún àpèrè Ọọ̀ni of Ifẹ̀ gẹ́gẹ́ bí àpèrè tó ga jùlọ nílẹ̀ Yorùbá. Ẹ ṣe lé ní ọmọ àlè ilẹ̀ Yorùbá ni ò ní bu ọlá fún ìlú Ifẹ̀ gẹ́gẹ́ bí ìṣẹ̀dálẹ̀ wa tá a gbà pé orí ọ̀run tá a sì nínú even àwa tá a jọyọ̀ tó yẹ pé Ọ̀yọ́ tọ́yọ̀ ń lọ bí ìpele méjì mẹ́ta a gbọ́dọ̀ torí ìyẹn sọ pé Ifẹ̀ ò sí mọ́ torí tọmọdé ò bá bàtàn yóò bá rọ̀ wá. Number 1 nífẹ̀ẹ́ wa ẹgbà yẹn lé ní. Now tá a bá wá bọ́ síbi ọba aládé tó ti yé yín Ọọ̀ni of Ifẹ̀ number 1 ló wà Aláàfin of Ọ̀yọ́ number 1 ló wà Olúbàdàn of Ìbàdàn number 1 ló wà Olúwo of Ìwó kódà Aláwẹ̀ of Awẹ́ number 1 ló wà. Sórí ìwọ lè ṣáájú bímọ kọ́ sọmọ tiẹ̀ ní junior kémi ò bímọ kí n sọmọ tèmi ní senior ọgbọ́n tiẹ̀ lè fọdún méjì ju ọmọ tèmi lọ
kò tí ì míìnì wípé senior tí mo sọ ọmọ mi ọdún méjì ẹ lè yọkù mẹ ìtọ́ bá wu kálukú ìní kó pera rẹ̀ ìtọ́ bá wu kálukú ìní kó fọ ara rẹ̀ wé Aláàfin of Ọ̀yọ́ number 1 ni ọba tí gbàdọ̀ balẹ̀ ọba ni ọba tí ìfọba jẹ ni Aláàfin of Ọ̀yọ́ mi ò fẹ́ mọ̀ nílé lóko lẹ́yìn odi bó bá ṣe wù ẹ́ kó pọn bàálù yín lé tó bá wù ẹ́ yẹ̀yẹ́ ọba àlù yín ó wá ihò Ọ̀yọ́ hò ní tó wá rí ọba kan ńlọjọba kan lọ ọba kan ńlọgá ọba kan adé kan lọjà adé kan lọ nígbà táwọn ọba bá dàrin wọn ẹ jẹ́ wọn jọ máa yanjú ẹ̀ torí kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ gbà nù wàhálà yìí mi ì mọ̀ ẹ lọ mú fídíò ẹyọ kan wá tálààfin Ọ̀yọ́ tuntun yìí tó ti prove pé Ọọ̀ni èmi lolórí rẹ̀ Ọọ̀ni mi kì í ṣẹgbẹ́ rẹ̀ ẹ lọ mú wa tàbí kẹ́ lọ mú proof fídíò kan wá tí Ọọ̀ni tó ti sọ pé bákan la Aláàfin jẹ́ sóun ẹ lè prove ẹ ẹ̀yin òpìtàn yìí náà ni followers lè sọ ohun tó bá wù audience lè sọ ohun tó bá wù aráàlú lè sọ ohun tó bá wù ọmọ ìlú lè sọ ohun tó bá wù fẹ̀kàn tẹ́lẹ̀ kádé ó pẹ́ lórí kí bàtọ̀ pẹ́ lẹ́sẹ̀ ṣe bọ́rọ̀ orí ahọ́n ni kọ́ba ó kú tò nítọ̀la ṣe bí mi ń bẹ níkún ọ̀pọ̀lọpọ̀ kí wàá lóde tẹ́gùn máa gún ọmọ ẹran ọmọ ọlálòkò tẹ́ wàá yọ lẹ́sẹ̀ ọmọ ẹrú kí ló dé tá a yáyà gbàdo lóko tẹ́ wàá gbàbèjì létí ńlé tó wá jẹ́ pé ọ̀rọ̀ tẹ́ ẹ bá ti gbọ́ lẹ́nu audience ọba àlú yẹn dáràn Aláàfin tún jáde fún rẹ̀ ó tún kọ sínú lẹ́tà ó tún sọ síta pé èmi ò ẹ mọ̀ gbé mi kọlu Ọọ̀ni of Ifẹ̀ o èmi ò bá Ọọ̀ni jàságbà o ìsìgbẹ́ nìkan jà sọ̀rọ̀ ọ̀lẹ̀ ibi tọ́yọ̀ ń lọ jìnnà gan ṣùgbọ́n lẹ fi ń gbá ariwo lẹ fi ń gbá ariwo ìwọ̀sí lọ́yọ̀ ọmọ kan lẹ fi ń gbá ariwo ọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu Aláàfin lọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu Ọọ̀ni lọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tí kálukú bá jáde sórí social media ti ń sọ àhesọ àwàsọ ni ẹ lè rí mi kí n pìtàn èmi ìpìtàn ìtàn tí ò sójú mi máa pìtàn àtẹnudẹ́nu èmi kì í ṣe é ṣó o ti máa rí èèyàn kan irú ẹ̀gbọ́n mi Awíkòkò tí wọ́n jáde tí wọ́n ń bú mi tí wọ́n ń ṣe oríṣiríṣi lẹ́sùgbà wọn mọ̀ràn wà láìní ìrírò tíátà lójó lójú mi yes now tíátà ni wọ́n sọ̀tàn mi débi pé àyọjú náà mo ṣe níbi sọ̀rọ̀sọ̀rọ̀ but ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó dé mọ̀ tíátà wọn ò mọ ibi tá a ti yọ tíátà wọn ò mọ ibi tá a ti yọ ọ̀rọ̀ sísọ ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ alhamdulilayi ẹni tó bá fẹ́ tàn láyé kò di dandan kó ní tàn ẹni tó bá ní tàn irú wọn kì í tètè tàn alhamdulilayi Ọlọ́run bó ṣe wá ní títàn ọwọ́ ajé á nìtàn òjì á tàn lásán Ọlọ́run wá mọ̀jẹ̀ á tàn mọ̀jẹ̀ ká fẹ́ tán láéláé gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ tán ẹ ní tán ẹ sì ní fẹ́ tán sẹ́rí tẹ bá wò pé àwọn tó sọ̀rọ̀ pọ̀ kí n tó dá Awíkòkò lò bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí mo máa ń prefer kí n bá tí òmùgọ̀ bá sẹ̀mí kì í dùn mí yes pàtó nǹkan gọ̀ yìí ṣùgbọ́n tọ́lọ́gbọ́n bá sẹ̀mí ó máa ṣèkì mi máa sọ̀rọ̀ ṣètòrí pé mo respect ọpọlọ Awíkòkò ló jẹ́ kí n fèsì ṣùgbọ́n màá mú àrí gbogbo èsì tí wọ́n padà fọ̀ tí wọ́n fọ̀ fún mi kí ni mo tún fẹ́ mọ̀ sọ mọ́ wọ́n ti bá mi dé wọ́n ti tú wọ́n ti hún wọ́n ti dì lẹ́nu kí ni mo tún fẹ́ mọ̀ sọ mọ́ wàhálà mi nídìí kankan mọ́ mi nídìí kankan mọ́ ṣùgbọ́n gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ fi ọ̀rọ̀ Aláàfin kó bàbá yèyé tuntun yìí àti bàbá wa Ọ̀nìrìṣà Ọ̀jájá tẹ́ ẹ bá fẹ́ fi dalẹ̀ Yorùbá rú ilé yín ò ní tò ọ̀nà yín ò ní ráyè ó dè mú ó dè pé ó dàṣẹ kódà including me
ṣùgbọ́n tó bá ṣe pé wọ́n tó ṣe pé ọ̀ ń sọ ó fi wá rẹ̀ pọ̀ ó sì fi ń wá àlàáfíà ni wàhálà ẹ̀ ọmọ lò òkè ni tọ́rẹ́ ni tí ó borin jẹ́ kò ní kọ́ pípà sóté kọ́ ẹ̀rí pọ́tọ̀ ní táwọn wí ọ̀tọ̀ ní tọ́pọ̀lọpọ̀ wí ṣùgbọ́n àwọn onílàákàyè là bá wí àwọn ọlọ́pọlọ èèyàn là ń bá sọ̀rọ̀ àwọn tédè yé àwọn tọrọ yé àwọn là ń bá sọ̀rọ̀ sórí wọn náà tó sọ̀rọ̀ tá a fèsì sí ọ̀rọ̀ rẹ̀ ò nítumọ̀ àwọn tọrọ wọn nítumọ̀ tó lésì ìrìnàjò para wa lákìyèsí nígbà tí wọn wá tú tí wọn sọ gbogbo nǹkan tí mo sọ ó wá jẹ́ kó máa yé mi náà pé definitely ẹ̀gbọ́n yìí wọ́n rí kan tàbí méjì mú nínú tí mo sọ ṣùgbọ́n ká tó kí ni ká tó yin ni ó dàbọ̀ ọjà nínú tán gan sọ látòkè délẹ̀ èmi gan tó rí mú bẹ ajé bàbá ojúde olódodo lọ̀rọ̀ mi bí èèyàn bá gbàbẹ lálọ yóò gbàbẹ lábọ̀ ọ̀jọ̀gbọ́n la wí kókó ọlọ́gbọ́n ni ṣùgbọ́n ẹ ṣe sùúrù tẹ́ bá ní kẹ́ ẹ wo ọ̀rọ̀ aago mi ẹsẹ̀ lọ lára mi tẹ́ ẹ bá wá tó wò ẹ̀sọ̀ tó tọ́pọ̀ nù ọbẹ̀ tàkẹ́ ẹ wo bẹ́ẹ̀ ṣe wò yẹn inú mi dùn gan dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú ohun yín ò ní bàjẹ́ sọ̀rọ̀ mi ti yé ọ̀rọ̀ tá a bá tó jọ sọ lémi àti àjọ fojúkojú báyìí àjọ pàdé màá dé bu ọlá fún yín gẹ́gẹ́ bí àjòyè lọ àpọ́nlé lára ń fẹ́ àròfà àbùkù ọgbọ́dọ̀ pọ́n ilé tí èèyàn bá fi jọ́kàn tó fi jù mí lọ nínú ayé màá bọ́lá fún wàláhì mi ń ṣaláre fi ọmọ ẹ bá àwọn èèyàn mi ì dẹ̀ ń jẹ́ kí bọ́dì mi kó wú mi lórí pé tó bá pé mo ti ga mo sanra ẹran olómi ni mí ajé ń gbọ́ ẹran olómi ni mí so I love everybody ẹ̀yin fans wa ẹ̀yin olólùfẹ́ mi ẹ jẹ́ kọ́rọ̀ tí mo sọ ẹ jẹ́ kó yé yín correction yọ kan tí mo kàn fẹ́ correct ni pé torí most of people yín náà post sábẹ́ pé why not tí mi ṣèwádìí tí mo fi jáde no bí mo ṣe rí ọ̀rọ̀ yẹn mo gbọ́dọ̀ dáhùn torí wípé expectation mi ni wípé bí a ṣe sọ̀rọ̀ tán ó yẹ kán ṣèwádìí wọnú ààfin náà ṣe bọ́ mọ Ọ̀yọ́ làwọn náà ọmọ Yorùbá jọ ń gbogbo wa ọmọ Ifẹ̀ jọ ń gbogbo wa sọ́tàn so ó yẹ kán ṣèwádìí dáadáa ìgbọ́n yẹn á gbé bí a ṣe tóun kí n máa tó bẹ́ẹ̀ no ìfúnlá fọ́tì ṣe fún forever àti dàgbà kọjá jù sí mi kí n jù sí ọ a lè kéré lọ́jọ́ orí ṣùgbọ́n àgbàlagbà tọpọ ọmọ 60 ọdún àtọmọ èké tọmọ ní 60 tá a bá gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ọgbọgba náà wọn padà jẹ ẹ̀gbọ́n mi I love you.